Aláròye máa wí o. Ìjọba ìpínlẹ̀ Kánò ṣètò kíka Kùránì láti fi ṣẹ́gun àwọn afẹ̀míṣòfò. Nítorí bí ètò ààbò ṣe ti mẹ́hẹ tí àwọn agbébọn kò sì jẹ́ kí ará ìlú sinmi mọ́, pàápàá jùlọ lókè ọ̀yà, ìjọba ìpínlẹ̀ Kánò ti ṣètò kíka Kùránì láti fi ṣẹ́gun àwọn afẹ̀míṣòfò náà. Ìjọba yìí fajúro gidi sí báwọn agbébọn ṣe kọlu ìpínlẹ̀ náà láìpẹ́ yìí. Bákan náà ni wọ́n tún ṣèkìlọ̀ fáwọn olùgbé ìpínlẹ̀ náà pé kí wọ́n má ṣe fààyè gbà pé káwọn ọbàyéjẹ́ ẹ̀dá kan kí òṣèlú bọ ọ̀rọ̀ ètò ààbò ìpínlẹ̀ náà, nítorí pé aburú ló máa padà já sí fún gbogbo ará ìlú. Láti mú kí àlàáfíà ó jọba àti láti fòpin sí ìkọlù àwọn afẹ̀míṣòfò, gómìnà Alhaji Abba Yusuf ti ṣètò kíka Kùránì láàrin ìlú náà láìpẹ́ yìí, èyí tó lóun gbàgbọ́ wípé ó jẹ́ ọ̀nà kan gbòógì láti fi ṣẹ́gun àwọn agbésùnmọ̀mí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ya wọnú ìpínlẹ̀ ọ̀hún báyìí. Ó wá rọ àwọn ojúlówó ọmọ ìpínlẹ̀ Kánò tí wọ́n ń fẹ́ àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ fún ìpínlẹ̀ náà pé kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba òun láti kojú àwọn agbébọn àtàwọn ọ̀bàyéjẹ́ ẹ̀dá gbogbo tí wọ́n fẹ́ da omi àlàáfíà ìpínlẹ̀ náà rú. Lásìkò yìí, Aláròye gbọ́ wípé ó lé lẹ́gbẹ̀rún 4 àwọn àáfàá tí wọ́n mọ ti fún tẹ̀dọ̀ Kùránì tí ìjọba ti pè sí gbọ̀ngàn ìgbàlejò ìjọba kan tó wà ní olú ìlú ìpínlẹ̀ náà láti ké Kùránì tí wọn yóò fi kojú àwọn agbésùnmọ̀mí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ya wọ ọ̀dọ̀ wọn báyìí kí òpin lè dé bá wọn. Gómìnà Abba Yusuf ní gbogbo ohun tíjọba mi yẹ kó ṣe láti pèsè ààbò fáwọn ará ìlú mi ni mo ti ṣe báyìí. Ìjọba mi ti pèsè àwọn ohun èlò gidi fáwọn agbófinró ìpínlẹ̀ yìí. Wọn kò lè sọ wípé ìyà ohun ìjà táwọn nílò ló ń jẹ àwọn mọ́. Bákan náà ni mo máa ń béèrè àwọn ohun tí wọ́n nílò tàbí ohun tó jẹ́ ẹ̀dùn ọkàn wọn tí mo sì máa ń ṣe fún wọn lójú ẹsẹ̀. Ó wá rọ àwọn olùgbé ìpínlẹ̀ náà pé kí wọ́n má ṣe kó àyà sókè lórí báwọn afẹ̀míṣòfò ṣe wá ṣọṣẹ́ láàrin ìlú láìpẹ́ yìí. Ó ní ọwọ́ àwọn máa tó tẹ̀ wọ́n tí wọ́n á sì fi wọ́n jófin nítorí pé ìjọba òun kò sun àsùnpìyè rárá lórí ọ̀rọ̀ náà. Ó ní kì í ṣe nítorí pé káwọn àáfàá tí wọ́n ń ké Kùránì náà lè gbowó sápò níjọba òun ṣe ṣètò ọ̀hún, bí kò ṣe láti lè fi àdúrà jagun lórí ọ̀rọ̀ àwọn agbésùnmọ̀mí náà láwọn ṣe ṣètò pàtàkì náà tí àwọn ọlọ́pọlọ pípé gbogbo sì gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba òun. Nínú ọ̀rọ̀ tirẹ̀, Emir tìlú Kánò Sanusi Lamido Sanusi gbóṣùbà fún ìgbésẹ̀ gidi tí gómìnà ìpínlẹ̀ náà gbé nípa bó ṣe ṣètò àdúrà ọ̀hún. Ó ní, mo ti dé agbègbè kan tí wọ́n ń pè ní Faruruwa níjọba ìbílẹ̀ Shanunu nípínlẹ̀ yìí. Mo rí i pé ìjọba Abba Yusuf ń gbìyànjú láti ṣe àwọn ojúnà márosẹ̀ síbi gbogbo. Èyí dáa gidi nítorí yóò lè fún àwọn agbófinró láǹfààní láti tètè débi gbogbo táwọn aráàlú bá ti nílò wọn bí àwọn agbésùnmọ̀mí bá gbé wàhálà wọn dé lójijì. Ó wá rọ ìjọba ìpínlẹ̀ náà pé láti má káàárẹ̀ lórí àwọn ohun dáadáa tó ń ṣe lásìkò yìí. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí.